أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ونادى أصحاب الجنة أصحاب النار أن قد وجدنا ما وعدنا ربنا آكا فهل وجدتم ما وعد ربكم آكا قالوا نعم فأذانا موازن بينهم أن لعنة الله على الظالمين. Ẹ wò pé mo kàkéwò àbí ọ̀rọ̀ tá à ń sọ ló kọ́ jẹ́ ló fà á tí mo wá fi kàkéwò yẹn fún yín lórí agirimẹ́ǹtì lórí tọ́lọ́mbà ṣàdéhùn fún yàn ń ṣàdéhùn fọ́pọ̀lọpọ̀ wa nínú ayé yìí bó ṣe wá ń ṣàdéhùn yẹn náà ó tún ti ṣàdéhùn sílẹ̀ fún wa lọ́jọ́ àlìkíyámọ̀ káwá lè gbàgbọ́ lórí mo fi wá ka àyà yẹn fún yín àyà yẹn wà ní Suratul Araf Quran chapter 7 verse 44 kí ló ń sọ wanada ashabul jannati àwọn tó ń bẹ nínú àlìjánná wọn a máa wá ní conversation pẹ̀lú àwọn tó ń bẹ nínú náà pé àti dé àlìjánná o wọ́n lóbìnrin 100 ló ń bẹ lálìjánná wọ́n ní ọtí ń bẹ lálìjánná wọ́n ní tàbá ti ọ̀dà fún nǹkan àkànmọ́ rí nínú àlìjánná ni gbogbo ẹ̀ aṣóòtọ́ Ọlọ́run sọ gbogbo ẹ̀ la máa ń rí gbogbo ẹ̀ la máa ń rí wọ́n wá contact àwọn ọmọ náà asaba nari ankọ́dí wàjádínà wọ́n wá àwọn ọmọ àlìjánná sọ fún àwọn ọmọ náà pé gbogbo nǹkan tọ́lọ́run sọ ládéhùn la máa ń rí nínú àlìjánná níbí yìí ẹjọ́ lọ́dọ̀ yín ń bẹ náà nínú ọgbà iná tẹ wà ń bẹ yẹn o ṣé ẹ̀yin náà ṣe kí ni o ṣé àdéhùn tọ́lọ́run sọ nípa ọ̀rọ̀ iná ṣẹ́yìn náà bá bẹ́ẹ̀ kọlu naham wọ́n dẹ̀ dáhùn wọ́n láwọn bá bẹ́ẹ̀ o ìyà ń jẹ àwọn nínú náà ni kódà ibi táwọn ti bá bẹ́ẹ̀ dé ẹnìkan wàá dìde nínú wọn yóò wá dáhùn níbẹ̀ ìpè kí ni o hanlẹ anatolayi alasọlimin ibi dandan Ọlọ́run ìyà Ọlọ́run òfò Ọlọ́run kó máa bá gbogbo àwọn tó bá ṣàbòsí ìjì kí ló ń jẹ́ àbòsí ká pa nǹkan pọ̀ mọ́ Ọlọ́run ká forí balẹ̀ fún nǹkan mi ẹ̀rí nísìn so gbogbo àdéhùn tọ́lọ́run sọ pé ó ń bẹ nínú ọgbà àlìjánná confam ni ẹ bá bẹ òun ní Suratul Araf Quran chapter 7 verse 44 conversation àwọn ọmọ àlìjánná Ọlọ́run ṣe gbogbo ọmọ àlìjánná a máa béèrè lọ́wọ́ àwọn ọmọ iná pé àwa ti débi ẹ̀yin ọmọbìnrin ẹlẹ́yin ju ẹgẹ́ wa ń bí o à ń gbádùn ni à ń ọ̀dà KFC à ń ọ̀dà McDonald à ń ṣe fàájì ni à ń jẹ oríṣiríṣi èso ni à ń wẹ̀ nínú swimming pool ni kò síyà kan lọ́dọ̀ wa o a wàá pe àwọn ọmọ iná ẹ dákun lọ́dọ̀ yín náà nínú nọ́mbẹ̀ nínú jáànámọ̀ nínú jẹ́ẹ̀mì nínú làásọ́ sẹ́yìn náà ń gbádùn àwọn náà ní pé ṣe bá dé wọn lọ́hùn bẹ́ẹ̀ àwọn náà ní bẹ́ẹ̀ ni àwọn bá dé wọn lọ́hùn bá bẹ́ẹ̀ ìyà ń jẹ àwọn púpọ̀ màá fún yín ní confirmation kan torí time tẹ́fì mọ̀ pé wọ́n confirm wọ́n ṣẹ̀ hídà ẹ̀ ẹ ti rọ́sàn so àwọn ọmọ náà ní àwọn báyà àwọn gbogbo àdéhùn tó lọ́n ṣe nípa náà àwọn bá bẹ́ẹ̀ kọ́ lọ́n fọ̀nà mọ́ wa ọlọ́mọ ṣe wa lọ́mọ iná o so that is the conversation between ọmọ àlìjọ́nà àtàwọn ọmọ iná subhana rabbika rabbil izzati amma yasifun wassalamu ala al-mursalin walhamdulillahi rabbil alamin ẹ ṣeun Mr. Kunle.